shock you back on. Bad boy Thames in the building. Spiritual ginger. Loading, 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 loading. Oh, loading, 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 loading. Oh, loading, 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 loading. Oh, so good. Ìrìn àjò kò dẹ̀ sí kékeré àjọyọ̀ báyìí torí pé torí a nífẹ̀ẹ́ ara wa òun la ṣe máa ń ṣe àjọyọ̀ wọ́n dẹ̀ ní pé wọ́n ní kí a bá ọlọ́dún ka ọdún ẹ̀ kó ba lè fi iyì ẹ̀ sí ipa ọgbọ́n tó ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí a fẹ́ kí èèyàn kan kó fún wa ní àdúrà torí àdúrà ó ṣe kí ni ó ṣe kókó ó ṣe pàtàkì òun ká bá fi àdúrà síwájú ẹ̀ kí ló máa ń ṣẹlẹ̀ ó máa ń gún régé ni. A ṣe ń pápá bó ṣe ń ṣe ń pápá tàbí tara olówó bẹ́ẹ̀. Now before we move to the next agenda, a fẹ́ play game of celebrant. A fẹ́ play game kan. Kí ni bí a pè yàn kan lọ̀rẹ́ mi mo kọ́ ní expo. Mi ì ní gba expo. Mi ì ní gba expo. Now a fẹ́ mọ bí àwọn èèyàn yàtọ̀ jẹ́ pọ́tọ́pọ́ tí ẹtìjọ́ dẹ́kun bó ṣe mọ̀ yín tó. Ẹ̀mọ̀ pé nìṣẹ́ ẹtìjọ́ mọ́ra ti pẹ́. Ó wá kú nǹkan kí ni ọ̀rẹ́ mi fẹ́ kí ni ọ̀rẹ́ mi ò fẹ́. Kí ni wọ́n ṣẹ̀ sí mi létí bá ṣe pé jíkẹta gbọ́. Owó ló láì. Lẹ́yìn mi. Ẹlòmí lè máa mọ orúkọ MC wa. Orúkọ tèmi ni Mama Cass. MC Mama Cass ló ń pè mí. Mama Cass is still MC. Ìmísí Olúwa, ìmísí channel. Ẹ bá kó wọn látẹ̀wọ́ kò ní sí kéèyàn máa sọ.